Prophet Son Entertainment náà látún ti wọlé gẹ́lẹ́ àti promise yín a ní pé yàtọ̀ fún information àwọn current information tó bá ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ a tún promise ẹ̀yin tiwa wípé ó lóore ọ̀fẹ́ láti pè wọlé ẹ̀yin tẹ́ ń ṣe birthday lénìí ẹ̀yin tẹ́ dẹ̀ lóore ọ̀fẹ́ àti fi ránṣẹ́ àti àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa phone number àwọn tẹ́ fẹ́ ká bá yín pè orúkọ àwọn tẹ́ fẹ́ ká bá yín pè àti orúkọ ẹ̀yin náà tí ẹ fẹ́ ká bá yín pè èèyàn 09168474997 ṣé ń gbọ́ 09168474997 ẹ pè wọlé ẹ bá wa sọ̀rọ̀ lórí ètò yìí àwọn wo lẹ fẹ́ ká bá yín kí àwọn olóńṣe birthday lénìí ká pè wọ́n live and direct Prophet Son Àjàyí òun náà lórúkọ tèmi ń jẹ́ Samuel ọmọ Àjàyí. mo ní tẹ́ bá ti ń darapọ̀ mọ́ wa lọ́wọ́lọ́wọ́ lórí ètò báyìí ohun tó ń ṣẹlẹ̀ náà lẹ́ ń gbọ́ yẹn à ń wish àwọn èèyàn ní birthday àwọn tiwa àwọn tó lóore fẹ́ àti máa gbọ́ wa àwọn là ń wish happy birthday ìwọ tó darapọ̀ mọ́ wa lọ́wọ́lọ́wọ́ náà bẹ́ẹ̀ ó yá o lè wọlé síbẹ̀. àwọn kan náà ń pè lọ́wọ́lọ́wọ́ yẹn. a ní àwọn. hello. yá ẹ káàárọ̀ sá o. ẹ káàárọ̀. ẹ pẹ̀lẹ́ o. ẹ gbà. látòrí Prophet Son Entertainment láti ń kí yín live and direct báyìí. láti bó. live and direct lẹ́wà lórí live radio báyìí live and direct. ok sir. àwọn kan náà fi nọ́mbà yín ránṣẹ́ sí wa wọ́n ní pé ká kí yín ká wish yín happy birthday sir. ok sir thank you sir. ẹ̀yin ni Babátúndé Samuel àbí. bẹ́ẹ̀ni sir. Madam Princess ló fi nọ́mbà yín ṣọwọ́ síbi àti orúkọ yín. Princess Madam Princess òun ló fi orúkọ yín ránṣẹ́ àti nọ́mbà yín wọ́n ní pé ká kí yín lórí ètò ń bí o. àwọn ṣe ọdún sọ̀rọ̀ wọ́n ní ká dẹ̀ gbàdúrà fún yín ká wish yín happy birthday sir. thank you sir. Prophet Son Entertainment ló ń wish yín happy birthday live and direct báyìí bẹ́ẹ̀ ṣe wà ẹ wà lórí afẹ́fẹ́ tí gbogbo èèyàn dẹ̀ ń gbọ́ yín. a kí yín pé àṣeyí ṣàmọ́dún ẹ̀mí yín á gùn ẹ̀ ṣe iṣẹ́ mi. àmín Jésù. a gbàdúrà fún yín pé èyí kò ní jẹ́ àṣemọ́ fún yín o. àmín Jésù. a dẹ̀ fẹ́ kẹ́ fi opportunity náà kẹ́ fi like wa kẹ́ subscribe fún wa live and direct Prophet Son Entertainment tẹ́ bá dórí Facebook ẹ̀yẹn kan click ẹ̀ Prophet Son Entertainment àwa là ń sin tẹ́ bá click bẹ́ẹ̀ yẹn ẹ máa wò wá direct lórí live direct la wà tá a ti ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí so pẹ̀lú àṣẹ Ọlọ́run á túbọ̀ máa jẹ́ kẹ́ máa tẹ̀síwájú nínú ọgbọ́n àti ìmọ̀ o. Madam Princess ní pé ká kí yín o wípé àwọn ń value yín gan wípé àwọn dẹ̀ fẹ́ pé ká gbé sí yín létí wípé happy birthday to you sir. Thank you sir. Prophet Son Entertainment click here ẹ darapọ̀ mọ́ wa ń bẹ̀ thank you very much sir. Yes sir. Prophet Son Entertainment ẹ kàn click ẹ sórí Facebook lásán Prophet Son Entertainment
bẹ́ẹ̀ ni entertainment. bẹ́ẹ̀ ni lórí Facebook Okay, sir. ẹ̀yin ẹ̀ kàn tẹ́ bẹ́ẹ̀ yẹn ó máa bá yín gbé ẹ máa wò wá direct ni. bóyá lẹ́ni tàbí lọ́jọ́ míì ẹ jẹ́ ká bá yín kí wọn ká pè wọ́n live and direct.
Fádàǹsí Ọmọdásọ́lá. Fádàǹsí Ọmọbọ́lá Fádàǹsí. Ẹni lọ́jọ́ ìbí yín ọjọ́ kẹfà oṣù kẹfà. Ìfà kó wọlé tọ̀yìn wá òbó tuntun kó wọlé. Kọ́kàn yín kó balẹ̀ kẹ́ ní ọjọ́ rere o. Ilẹ̀kùn ayọ̀ rẹ̀ ti ṣí. Bàbá wa nìyẹn. Apostle Paul. Apostle Paul. We wish you happy birthday. Ọbaṣá Sunday. Akẹ́yìn náà akẹ́yìn. Ọbaṣá Sunday ní lọ́jọ́ ìbí yín. We wish you many happy returns. We wish you happy birthday. We wish you the best. From the stable of Prophet Entertainment. Agúnbíadé Kẹ́hìndé Abọ́sẹ̀dé. Ẹni lọ́jọ́ ìbí yín June 6 náà ni wọ́n bí yín. À ń kí yín wípé ẹ̀kú ayẹyẹ ọjọ́ ìbí òní o. Wípé ọkàn yín kó balẹ̀ kẹ́ rí àánú gbà. Bí ẹ ti ń wọnú ọjọ́ mìíràn lọ, àkókò mìíràn, ìgbà tuntun kó bẹ̀ sí ń dé. Ìfọ̀kànbalẹ̀ táyé ò lè dádúró kó wọlé tọ̀yìn wá o. Agúnbíadé Kẹ́hìndé Abọ́sẹ̀dé. Akẹ́yìn bí o from stable Prophet Entertainment. We are wishing you happy birthday. We wish you the best. Amos Kalista. Orí yín wà ń bẹ̀, àrí yín àrọ́wọ́ yín. Happy birthday to you. Akíyín pé ẹ kú oríire ní. Àwọn náà fi sólà bá yín dúpẹ́ ń bé. Sólà ń bá yín dúpẹ́ ń bé. Wípé kí ni ká fi san fún Ọlọ́run. Happy birthday lórí yín ọpẹ́ tẹ̀ lórí ọ̀fẹ́ àti lọ́jọ́ òní. Hello. Bàbá. Ẹ káàárọ̀ o. From the stable of Prophet Entertainment láti ń kí yín wípé a rí pé ní lọ́jọ́ ìbí yín la ní ká kí yín o. Ẹ wò ẹ ṣé mo dúpẹ́ o. Ọkàn yín kó balẹ̀ ọkẹ́ ní ọjọ́ rere sà. Àmín sà. Àwa ọmọ yín là ń kí yín, àwọn ọmọ yín náà ni tí a ń bí àwọn ọmọ tẹ́ ẹ bí tí tó jẹ́ pé àwọn ọmọ tó pọ̀ tẹ́ ẹ bí tẹ́ ẹ kó sọ́wọ́ là ń kí yín bí wípé bàbá wa lè yí òní lọ́jọ́ ìbí yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹ̀ ní dààmú. Àmín sà, ọkàn yín á balẹ̀ bàbá, a ní ká gbàdúrà fún yín ni wípé lórúkọ Jésù ẹ ò ní ọlọ́jọ́ rere o. Ọkàn yóò balẹ̀ gbogbo nǹkan tẹ́ ẹ ti ń wá tẹ́ ẹ rí pẹ̀lú àṣẹ Olódùmarè wípé bí ẹ ti ń wọnú ọjọ́ mìíràn lọ báyìí ó bẹ̀ sí ní rí yóò máa tẹ̀ yín lọ́wọ́. Àmín Jésù. Ọlọ́run tó fi àṣẹ dá ọjọ́ tó pàṣẹ ìtura fún ọjọ́ yóò pàṣẹ ìtura sí ìrìn àjò yín ẹ ó bẹ̀ sí rí àánú gbà. Àmín Jésù. Bàbá ẹ ṣé àníkà kí yín ni. Àwọn ọmọ yín ni Prophet Entertainment ló ń kí yín o wípé ẹ ṣe gan ẹ kú àdúró tì wá. Ọ̀dà mo dúpẹ́. Ọlọ́run bá mi sọ yín lẹ́san rẹ̀. Ẹ ṣé bàbá ẹ ṣé gan sà. Ọlọ́run àgbàgbára dọ̀tun. Live and direct náà ń gbọ́ yín o lórí afẹ́fẹ́ freeway náà ti ń gbọ́ yín o. Bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn àwọn èèyàn ń gbọ́ yín live and direct. Mo kí gbogbo àwọn tó wà ń bẹ̀ mo dúpẹ́ Ọlọ́run ní bẹ́ẹ̀ nìkankan wọn láàmú. Ṣé bàbá Ọlọ́run ní firú ẹ̀sẹ̀ nìkankan yín lẹ́san. Ṣé gàṣà ṣé bàbá. Nǹkan ni làwọn máa bára wa ṣe mo gbóyin pátápátá mo dúpẹ́ o. Happy birthday sir. Happy birthday sir. All right. Yes sir. Thank you very much. Yes sir. Ẹ ṣeun. Jésù Kristi ní bàásì o. Èdè sí Ọlọ́run àjò. Akọrin ayọ̀, kọ̀rọ̀ bàbá pàjọ́ máa yọ̀ sọlọ́run. Wọ́n yíká ọ̀tún yíká òsì lórí ìwàlẹ̀ fún. Àtẹ̀rẹ̀rẹ̀ kárí ayé lọ́lọ́run níyìn. Kábíyèsí Elédùmarè ọba ọlá. Àwa ń kí yín bí ni. From the stable of Prophet Entertainment, ibi tá a ti ń wíṣ àwọn èèyàn tiwantiwa happy birthday. Ẹ̀yin ti June 6. Ọlámídé Àjàlá. Ẹ̀yin lọ́jọ́ ìbí yín. Ọkàn yín kó balẹ̀ kẹ́ rí àánú gbà o. Àwa là ń kí yín bí ẹ̀yin tí a ti ń bí. We are wishing you happy birthday. We are wishing you the best in life. Ọlámídé Àjàlá. Happy birthday to you.
Adéyẹyẹ catering àwa náà máa ń kí yín bí o Professor Entertainment ló ń kí yín bí à ń wish yín happy birthday wípé kọ́kàn yín ó balẹ̀ o nǹkan rere kó bẹ̀ sí ń wọlé tọ̀ yín wá happy birthday to you ẹ̀yin tí wàá tẹ́ lórí ọ̀fẹ́ àti máa wà tẹ̀ ń gbọ́ wa live and direct bá a ṣe máa gbé yín sáyé nìyẹn bá a ṣe máa gbé yín sáyé fẹ́ nìyẹn ẹ̀yin tí ẹ bá lórí ọ̀fẹ́ àti máa gbọ́ wa ẹ pè wọlé ǹjẹ́ nìkan wà tẹ́ fẹ́ ká kíwí àbẹ́ nìkan wà tẹ́ fẹ́ ká celebrate Professor wà ń bẹ̀ fún yín ní tá a gbà nìyẹn ẹ̀yin mélòó lára wa a ó bá yín ṣe a ó dé bẹ̀ bẹ́ẹ̀ ni kódà tẹ́ ẹ bá tẹ̀ fọ́n sẹ̀ mọ́ jẹ́ tá a bá ràn kára wọ̀ wá a ó gbé yín sórí afẹ́fẹ́ àwọn èèyàn á celebrate yín live and direct live stream lẹ fẹ́ ṣe ni àbí fídíò lẹ fẹ́ ṣe ọ́díò lẹ fẹ́ record ni abẹ́ fẹ́ ṣe jingle àwa ń bí fún yín àwa ń kalẹ̀ ẹ pè wá ẹ dàpọ̀ pẹ̀lú wa 09168474997 09168474997 à ń wíṣẹ́ àwa tí yín à ń wíṣẹ́ yín bẹ́ẹ̀ dẹ̀ ni. For the Lord is out the road. Things are getting better. Things are getting better. Things are getting better. We are done. Nǹkan ti ń dára síbẹ̀ tí mo nojú mi náà lọ. Getting better. Adéyẹmọ Daniel Akíntúndé a máa celebrate yín bí náà. Adéyẹmọ Daniel Akíntúndé ẹni lọ́jọ́ ìbí yín happy birthday to you ẹ̀mí yín kó ṣọ̀pọ̀ ẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run a ò ní gbọ́ kú yín o ìṣẹ̀dá yín kò ní gba ibi. The blessed Mike I wish yín happy birthday ń bí láti stable Professor Entertainment láti ń kí yín bí a ní ẹ kú oríire òní o ẹ ó ṣèyí ẹ ó tún ṣẹ̀ mí ẹ ó ṣọ̀pọ̀lọpọ̀ láyé. Àwọn tó jẹ́ tiwa nìyẹn àwọn tá a rí ń bẹ̀ nìyẹn tí wọ́n fi ránṣẹ́ a kí yín wípé ẹ kú oríire o àgbẹ̀yìn jà ilẹ̀ padà rẹ̀. Àní tẹ bá ní nǹkan tẹ fẹ́ gbé fún wa àbí ibì kan wà tẹ fẹ́ ká bá yín dé ṣáwọn kan wà tẹ fẹ́ káyé gbọ́ àbí sítórì kan wà tẹ fẹ́ káwọn èèyàn mọ̀ nípa ẹ̀ ẹ pè wá a ó dọ́dọ̀ yín. Lágbo fàájì làwọn àti ń celebrate àwọn tiwa tó ń ṣe birthday lénìí. Ìṣòro ẹ̀ tó wúwo tó nìkan dá sọ̀rọ̀ yọ mí. Má ṣàwífọ́ báyìí lè tó máa rìn lọ́kọ́ àgbọ̀. Ìṣòro ẹ̀ tó wúwo tó nìkan dá sọ̀rọ̀. Sọ́lá má ṣàwífọ́ báyìí lè tó máa. Sọ́lá ò káàbọ̀. Ẹ ǹlẹ́ ń bẹ̀ yẹn o. Hello. Ẹ ǹlẹ́ sá o. Ẹ ra sá o. Bàbá wa akínyín bí ni o. Ọ̀yà láti bàbá. stable Professor láti ń kínyín láti ń pè yín bí pé happy birthday to you sir. Ẹ ṣé gan sá o. Ẹ̀mí yín á ṣọ̀pọ̀ pẹ̀lú àṣẹ Olódùmarè. Àmín. Apọ́sù Pọ́ọ̀lù Apèdè àwọn tí a ta ń bí ni. Bàbá mi dáadáa. Pẹ̀lú àṣẹ Olódùmarè ẹ ní ọjọ́ rere ẹ ó ṣèyí ẹ ó ṣàmì ẹ ó ṣèyí ẹ ó ṣàmọ́dún ẹ̀mí yín ó gùn ẹ ṣé kọ́ba yín ó jẹ́ kó pẹ́ ìrùkẹ̀lẹ̀ ó gbó títí tí yóò fi dọ́kẹ́ni pẹ̀lú àṣẹ Olódùmarè. Àmín o. Ọlọ́run kò ní fèyí ṣàṣemọ́ fún yín o. Àmín o. Àtọ̀rọ̀ fún ọgbọ́n kún ọgbọ́n ìmọ̀ fún ìmọ̀ òye kún òye kó Olódùmarè kó jọ kó fi fún yín. Àmín. Ẹ ò rí àánú gbà sà. Àmín o. Láti ọ̀dọ̀ wa ń bí náà ni a ti ń parapọ̀ tá a ti ń kí yín. Ẹ ṣé gan o. Tí yìí ní kí n kí yín pé kẹ́ má gbàgbé sẹ̀mú àti kéèkì tiwa o.
ẹ ṣe gan nígbà o. tẹ bá ń padà bọ̀ ní studio ẹ kó kéèkì dání o. Ó dà bàbá. ẹ má tẹ̀ ló pa àwọ̀ àǹkárá pa àwa jẹsẹ̀ mọ́ ẹ kó sí ẹ kó kò sẹ̀ mọ́ tiwa dání tẹ bá débí. Ó dà gan bàbá. kẹ bá kíyàwó kẹkẹ ọmọ kẹkẹ everybody. Àbọ̀ ẹ ṣe wíṣí you happy birthday ẹ̀mí yín kó gùn sá. Àmì. Thank you. Ẹ jẹ́ ìfàsìkò yìí kí gbogbo olólùfẹ́ Progression Entertainment. ẹ ṣé bàbá. Èmi bẹ́ẹ̀ ń gbọ́ wa nílé dáadáa. bẹ́ẹ̀ni. Èmi bẹ́ẹ̀ ń wò wá lórí social media. bẹ́ẹ̀ni. Wá kí yẹn ṣeun gan o. ẹ ṣé gan wọ́n ṣeun gan. Ọwọ́ tẹ ń ṣe àkàndò onímú o. àmín pẹ̀lú ẹ̀ṣẹ̀ Bẹ́ẹ̀ fi ń gbọ́ wa ní dáadáa. bẹ́ẹ̀ni. Owó tẹ fi ń ra dátà tẹ fi ń gbọ́ program yìí. Ọlọ́run ò ní fi wọ́n yín o. àmín. Ọ̀pọ̀lọpọ̀ yàtúrú Ọlọ́run máa fi fún yín o. àmín. Ẹ máa láìkì ẹ̀ kẹ́ máa ṣí ẹ máa lísì sí dáadáa. ọ̀rọ̀ yẹn gan nìyẹn wọ́n ní kẹ́ láìkì kẹ́ máa ṣí àì. Ètò pọ̀ lórí prógrámù. Ètò pọ̀ lórí rédíò ìjọba ń gbọ́. bẹ́ẹ̀ni. Ètò pọ̀ ń bẹ kò jẹ́ sáyàdàrú ní àwọn ètò kan ṣe lórí rédíò pẹ́pẹ́ pátápátá bẹ́ẹ̀ni gbogbo ìlú fẹsẹ̀ ẹ̀yin múlẹ̀. olólùfẹ́ wa ẹ máa gbọ́ dáadáa. wọ́n ní ẹ máa gbọ́. ẹ máa láìkì ẹ máa ṣí ẹ kọ́mẹ̀ntì. mo ní wọ́n ní kẹ́ comment kẹ́ like kẹ́ share. lẹ́yìn bá ní béèrè tẹ́tẹ́ béèrè ẹ kọ́mẹ̀ntì ẹ tẹ́ẹ̀sì ẹ máa dá yín. Apọ́sù Pọ́ọ̀lù ló ń bá yín sọ̀rọ̀ wọ́n ní kẹ́ like ẹ̀. Bàbá mo kí ẹ kú ètò. ẹ ṣé bàbá ẹ ṣé gan adúpẹ́ lọ́wọ́ yín. ẹ ṣé mo dúpẹ́. Thank you sir. fìyà jẹ mí o máa fọ ṣíta. ó ti yá nìyẹn sẹ́ ó ti yá celebration ti yá. má fìyà jẹ mí o máa fọ ṣíta mí o. ẹ̀yin tèmi ẹ̀yin tí a ti à ń gbé ẹ̀yin tẹ́lẹ̀ rẹ̀ fẹ́ àti máa wò mí ó ti sún sí mi lára ó rìn sí mi lára ó ń sẹ́ ń bí ó ń sẹ́ sọ́dọ̀ mi ń gbé ó ń ṣe skẹ́skẹ́ lògẹ́lògẹ́ pampa mo ń ṣe kan gbá kan jèkan bí o mọ̀ bóyá ń wọlé sí lákìyẹmí ara ń bẹ̀ àní à ń kí àwọn tí wàá ń gbé àwọn tó lọ́rọ̀ fẹ́ àti tàtẹ̀ránṣẹ́ à ń wish you happy birthday we are celebrating life and death from Stable Progression Entertainment we wish you the best we wish you the best we wish you best luck. ẹ̀tọ́ wúwo tó nìkan dá sọ̀rọ̀ yan mi. má ṣàwí fún ọba yẹn lẹ́dọ̀ máa rìn lọ fara gbọ́. tàbí kéèké tí wàá ránṣẹ́ o. ìṣòro ẹ̀tọ́ wú. ẹ̀yin tẹ̀ ń gé kéèké. aṣọ o. ẹ jẹ́ káwọn náà jẹ́ kéèké ní studio ń bẹ́. sọ́lá má ṣàwí fún ọba yẹn lẹ́dọ̀ máa rìn. à ń fa àkókò yìí kéyìn ni o wípé ẹ ṣe ṣàfihàn àwọn tí ẹ fẹ́ ká gbé jáde ẹ forúkọ wọn ránṣẹ́ àfi nọ́mbà wọn ránṣẹ́ ká pè wọ́n ká bá yín kí wọ́n ẹ jẹ́ kí wọ́n gbọ́ ká mọ̀ wípé ẹ fálò wọn. yàrá ìdákúndà. That the best way to celebrate people, the best way to show how care you are to someone. It's a time like this, a day like this, when you celebrate their birthday, when you wish them well, when you give them surprise. And the surprise ń bí gbogbo la ní láti fi surprise. Wọ́n kàn gbé sí wa létí ń bí. Let people know you really value them. Let people know you know their worth. Celebrate them. Token ló máa ná yín, token ló máa ná yín. I'm here for you. Yes. Just send me an errand. I am ready to go errand for you. Anyhow, anywhere, we will celebrate for you. Yes. This is Stable Progression Entertainment. This is where we are. Here we are today. Tomorrow, we really have a plan. We'll celebrate people. Yes. Ìwọ nìkan ló lè sọ fún dáláyé láàrin òru. No matter my condition, I will praise you for life. Ẹ pè wọlé sẹ́ ẹ̀yin tẹ́ lórí ẹ̀fẹ́ àti máa rí wa ń bẹ́. Ẹ pè wọlé ẹ jẹ́ ká bá yín sọ̀rọ̀ jẹ́ ká jọ gbóhùn sọ̀rọ̀. 0916884749997. 09168474997. Ìwọ ni wọ́n ṣe mí lé ní mo gbọ́kàn lé. Ọlọ́run arúgbó ọjọ́ mi. Àwa náà kọ́. Ẹ jẹ́ ká rìkọ́ọ̀dù yín sẹ́ ẹ try ẹ̀ wò.
ẹ jẹ́ ká gbé yín jáde live and direct. Ṣé nǹkan kan wà tẹ́ fẹ́ celebrate ni? Ṣé ibì kan wà tẹ́ fẹ́ ká bá yín dé ni? Ṣé nìkan wà tẹ́ fẹ́ ká surprise ni? Àmọ́ ń pa ẹ̀ agbọ́n ń pa ẹ̀ gan. Live and direct àwọn èèyàn máa gbọ́ kétékété. Nǹkan kan wà ní tẹ́ fẹ́ káwọn èèyàn mọ̀ nípa yín. Ẹ pè wá a máa wá fún interview. Ẹ má tiẹ̀ dìde kò ní dé pé ẹ̀ ń wá a máa wá sọ́dọ̀ yín. Tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ tẹ́ fẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ ní tẹ́ wá ẹ wá sí studio ẹ ẹ̀yin náà gbẹnu sí ń bí. Sọ́lá ó sì máa jẹ́ lọ́rùn mi lọ títí ayé. Títí ayé lèmi ó máa yọ. Wàá sì máa jẹ́ lọ́rùn mi lọ títí ayé. Ọba tó dẹ́ sọ́mù bí ẹni tẹ́ni. Ó sì fàyè ṣàkó tí ì tí ì sẹ́. Ìrẹ̀ ní gọ́rẹ́ mọ́ mọ́ra lárùn, kò sọ bá mi rẹ̀. Ẹ má fi àyà mi o, má fọ ṣìkà mi máa gbà. Abámiṣẹ́ àbàrèrè kojú tẹ́lẹ̀kọ́, láàmì lọ́wọ́ kọ́tà máyọ̀ bí. Ẹ̀jẹ̀ ọ̀dà kù tán. Kárí sólà. Ìlà mi padà, mo dandan Jésù mórí. Orí ẹ̀ wà ń bẹ̀ sólà. Orí ọ̀gá rẹ̀ mà ló gbé mi lọ. Má jẹ́ mú wọn láàfíà tó bá mi. À ń celebrate ní ẹ̀yin ọlọ́jọ́ ìbí ẹ̀ ní. Lọ́kàn balẹ̀. Ẹ̀yin tẹ́ wà ní June 6. Ẹ̀jẹ̀ ọ̀dà. Ọjọ́ kan ńlá ni ọjọ́ tàmí wà ń bẹ̀. Oṣù kẹfà oṣù Ìfà ni. Ọjọ́ tí Ìfà máa ń fà wálé ni. Àwọn ọmọ sí ìṣẹ́. Orí ọ̀gá rẹ̀. A gbọ́dọ̀ celebrate wọn torí àwọn ọmọ ológo ńlá ni wọ́n. Má jẹ́ mú wọn láàfíà tó bá mi. Babátúndé Samuel. Ló fi mí lọ́kàn balẹ̀. Mo gbọ́ pé wọ́n ti ń gúnyán ń bẹ̀. Ẹ fi yan ránṣẹ́ pẹ̀lú ọwọ́ òsíkí. Àníṣẹ́ ọjọ́ òní àyájọ́ ọjọ́ òní ọjọ́ kẹfà oṣù kẹfà ọjọ́ àmì ni ọjọ́ tí nǹkan gidi máa ń ṣẹlẹ̀ ni àní oṣù kẹfà oṣù tó máa ń fa ìfà wá ni ẹ lọ kọ́lẹ̀ gbogbo ẹ̀yin olùgbọ́ mi ire àti àánú máa wọlé tọ̀ yín nínú oṣù yìí sẹ́ àní kẹ́ kọ́lẹ̀ sẹ́ gbogbo àwọn tá a celebrate yìí ẹ lọ wò wọ́n àwọn ológo ni wọ́n àwọn ológo 10G wọ́n ti wá increase nísìnyí wọ́n ti wọ 64 gay. Ọjọ́ kẹfà oṣù kẹfà àwọn tó lẹ́nu ń bẹ̀ ni. Ẹ̀jẹ̀ ọ̀dà kùtàn ló fi rà mí padà. Wọ́n dáná Jésù mọ́ orí ẹ̀. Orí ọ̀gá rẹ̀ mà ló gbé mi ró. Má jẹ́ mú àlàáfíà tó bá mi dá. Òun ló fi mí lọ́kàn balẹ̀. Ṣé mo bó ṣe ń lọ ń bí? Ẹyẹ ọ̀rọ̀ àgùn lọ́lọ́pọ̀ mìíràn bí ìwádà. Mo dáadáa Jésù orí. A ní ọjọ́ kẹfà oṣù tó lámìláká ní. Àwọn tá a wá bí nínú oṣù yẹn gan-an àwọn ọmọ ńlá ni. Bẹ́ẹ̀ ni oṣù kẹfà oṣù Ìfà ni. Oṣù tí ọkàn yẹn máa ń balẹ̀ ni. Oṣù kẹfà iṣẹ́ oṣù ìtura ni. Oṣù pọ̀pọ̀ ṣìnṣìn ni pẹ̀lú. Lómìnira bí ìbàdàn. Mo dáadáa Jésù mórí. Láṣẹ Olódùmarè ẹ ò ní fèyí ṣàṣemọ́. Ẹ̀yin tẹ́ celebrate birthday lénìí. Ọdún tó ń bọ̀ ẹ ò tún ṣe jù bẹ́ẹ̀ lọ. Gbogbo ibi tẹ́ ẹ ti náwó tọwọ́ yín ò ti tó báyìí. Ẹ lọ kọ́lẹ̀ ìwòye ọdún tó ń bọ̀. Ẹ ó ti ga jù bẹ́ẹ̀ lọ.
àwọn tẹ́ ẹ ti kọ́ tí ò tí ì dìde báyìí yóò dìde yóò bẹ̀ sí ń sọ̀rọ̀ báyìí. nítorí pé tẹ́ ẹ darapọ̀ pẹ̀lú wa pẹ̀lú Prophet Entertainment lórí ètò yìí lórí ìkànnì wà iṣẹ́ mi Ọlọ́run ń ṣiṣẹ́ ẹ ò lè wípé ó ti dìde ẹ ò sì ní sọnù mi ní sunkún lórí kankan nínú ẹ̀yìn tí mo celebrate lọ́dún yìí. Òṣùrè fún wọn kan ni mo sì ní Ọlọ́run ìwọ ni mo mọ̀ Ọlọ́run ìwọ ni mo mọ̀ bá ti jayé fẹ́ ògbèrè ìwọlé lápá rẹ̀ ó sì gbà mí ó dá ọlọ́rọ̀ ìtura lè rí lórí lójú ọwọ́ mọ́ ni mo sì ní sí mi. Ìwọ ni ìrànlọ́wọ́ mi nígbà ìpọ́njú. Joshua Blessing arọ́wọ́ yín àwọn náà ń kí yín bí ni pé báwo ló ṣe ní lọ́dọ̀ yín lọ. Wọ́n ti bá àti fẹ́rẹ̀ lórí mi dúró títí Ọlọ́run Ọlọ́run títí ayé mi dèbí. Iye dúró tọ́jú ọ̀nì sí òdì o, tí kùtùkùtù ayé wa là ó máa yí o. Ọ̀gọ̀ wà rú sókè sẹ́ni tó gọ̀ wá lọ, tó fi ìyẹn lápá rẹ̀ kò wá nígbà gbogbo Olúwa títí ayé mi. Èmi ni ó máa yìn ọ́. Àní lọ́sẹ̀ yìí sẹ́ ẹ̀yin tẹ́ wà nínú oṣù yìí tẹ́ wà nínú ọ̀sẹ̀ yìí àìlè èèyàn ni wọ́n àwọn tí Ọlọ́run fún lọ́rọ̀ bí àti jáde kúrò nínú ìyá wọn nínú oṣù yìí oṣù gidi ni ẹ lọ wò wọ́n dáadáa ẹ ó rí pé èèyàn gidi ni gbogbo wọn. Payasha ọlọ́lá lọ́rọ̀ mi rẹ̀ yàn yìí. Máa kí wálé, máa kí náà tún máa. Ṣé wàá ń bẹ̀? Jẹ́ àjọ celebrate pẹ̀lú àwọn ọlọ́jọ́ ìbí ẹ̀ ní. Jẹ́ kájọ ṣe. Ṣọ́ọ̀lọ́ lọ́rọ̀ mi rẹ̀ yàn yìí. Ẹ pè wá sórí ètò yìí sẹ́. Ẹ jẹ́ ká ń pẹ́ ń gbọ́ wá. 09168474997. Nọ́mbà tá a ti pè sí studio nìyẹn. WhatsApp number wa náà nìyẹn. Ẹ kàn click sórí ẹ̀. Direct ni. Kí ló ń tẹ́ fẹ́ bá wa sọ? Kí ló ń tẹ́ fẹ́ ká gbọ́? Èyí náà ni mo fi ń ṣe lọ díẹ̀díẹ̀. Mi ò ní lọ ìlọ kọ̀ọ̀kan tó dágbére tí ò dé ìsàlẹ̀ odò. Mi ò ní ṣèlú ẹja tó dé tí odò tí ò mọ̀ dé ìsàlẹ̀ odò. Káyé má fi kọ̀ gbé mi o. Kí n lọ kí n tún padà dé níwòye ọjọ́ mẹ́jọ. Èmi náà ni èmi kọ́. Samuel ọmọ Àjàyí lórúkọ tèmi ń jẹ́. Ok. Adéòtú Ọlásìkànmí ọlọ́wọ́ síbí mi nìyẹn àwọn lọ́wọ́ kọ́sọ̀ àwọn náà ní oṣù náà lọ́jọ́ wọn à ń kì í sílẹ̀ we are wishing you happy birthday TJ production ọlọ́wọ́ ọ̀dàn mi ní bí oṣù náà lóṣù aláwọn lógo ló wà ní oṣù yìí sẹ́ TJ àwọn tèmi nìyẹn àwọn tíátíá àwọn èèyàn gidi ló kún ní oṣù yìí TJ production I'm a celebrate it. I wish you happy birthday in advance. Ẹ̀mí kó ṣọ̀pọ̀ ẹ̀. Kẹ̀lá ànúgbà. Ìlú rẹ̀ orin sọ̀kalẹ̀ Ṣàngó Ládélé. Wá bá mi jó ijó aládùn yìí o. Wá bá mi jó ijó aládùn yìí o. Èrò bá mi jó ijó aládùn yìí o. Ìlú rẹ̀ orin sọ̀kalẹ̀ ẹ̀ka jọ ọdún. Ìlú rẹ̀ orin sọ̀kalẹ̀ ẹ̀ka jọ ọdún. Kí o ní sẹ́mi. Babátúndé Samuel. Alfa ń bẹ̀ yẹn. A ti ń múra o. À ń múra afẹ́ wá jẹun. Afẹ́ wá jẹ ìrẹsì. Kádẹ̀ tún jẹsẹ̀ mọ́. Princess náà ló ní ká kí yín.
fọ́tò tẹ́ bá ní fọ́tò àwọn fọ́tò ló dé connection ni àwọn yẹn ya fọ́tò ju nǹkan mi lọ tẹ́ bá fẹ́ ya fọ́tò yẹn kankan sí wọn. Babatunde Samuel Akeyi happy birthday to you. ìyáálé ọkàn ṣọgbà mi o ọlọ́lá mi ọlọ́lá wa. ṣíṣe é dìgbà yìí lọ́jọ́ mẹ́jọ tá a tún pàdé. yóò aládùn yìí o. mo kí yín wípé kẹ́ ní ọjọ́ rere. ọlọ́run.